arákùnrin ìkọ́ yìí AK Ìtùnú mo máa rí tóun àti ọ̀rẹ́ rẹ̀ mọ́jọ ń sọ̀rọ̀ lórí ta ní ìsìn ó yọ gbàgbé nǹkan lé ni. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alaikum salam. Ìtùnú ọmọ ọ̀làyọ̀ ọ̀sàlùbáríkà AK Ìtùnú ṣé kò sí tó fi lọ bí tó lọ mọ́. Ẹ wo ó sí o kò tó wá sí náà bí mo ṣe ń lọ lẹ́ẹ̀kan báyìí tí mo dókè ń bẹ̀rùn ni kọ̀ọ̀kan wọlé lórí fóònù mi ó wá di ìyàwó mi wọ́n tá gbé nígbà tó sọ ọba ní pé ráìsì ti tán lé o wípé ètò kù ni àwọn ṣe láàárọ̀ yìí o kí n mú ráìsì wá o. ìyẹn mọ̀ sọ fọlọ́ pé ìyẹn tí mo ti fẹ́ sọ̀rọ̀ ráìsì nígbà tí máa ju kọ́ọ̀tì ẹ̀ lẹ́tẹ̀ tí kọ́ọ̀tì ọ lọ tán ọba tó gba kọ́ọ̀lù mi kí n tiẹ̀ mọ́ náà bìyàn nígbà máa gbé ọba dà wọ́n ẹ̀tẹ̀ ní ọba ní pípẹ́pẹ́ ṣe ó pé kí n lọ fẹ́ náà ẹ̀rìn sí láyẹ̀ mi mú ni mo ti ṣe bẹ́ẹ̀ tẹ́tẹ́lẹ̀ ìṣẹ̀tẹ̀ sí tìbí ẹ̀ wọ́n bá ní kí n tún máa lọ kí n wá lọ sọ́fíìsì wọn kí n lọ sí ń bẹ̀. mo á rò pé tí n bá ní fowó mi ṣe fàájì ní sówó òun tó nǹkan kò tó ṣe fàájì nísìnyí mo á rò pé ṣé ráìsì ni màá rà ni àbí bá ẹnà kí ni láyẹ̀ mi nísìnyí ọ́fíìsì mi níbẹ̀ máa ti rówó pé mo fi ń ṣe owó ráìsì nísìnyí á jẹ́ nù lé ṣé ráìsì wá ní kí n fowó mi rà ni àbí kí n lọ fi ṣe kí n lọ sọ́fíìsì àwọn ẹ̀tẹ̀ ni ìyẹn mo á rò pé láti lọ máa rò nílé mo tún padà bọ̀ nínú ilé mo padà pàdé ní oríta ń bí. Ìtùnú ọmọ dáadáa ó ṣoríire àdúrà rẹ gbà ọgbọ́n tọ́lọ́run sọ ni Ọlọ́run sọ wípé ẹnikẹ́ni tó bá ti gbára lé mi ìfọ̀kànbalẹ̀ ó tó ìdùnnú Ọlọ́run ó tó má ronú o lọ gbọ́kàn lọ́lọ́run Ọlọ́run sì ní fi ọlẹ́gbà kankan wàlà áúlá wàlà quwwata illa billah. ẹ sí àfa kí n gbọ́kàn lọ́lọ́run kí n má ronú Ọlọ́run ó tó mi.